A kú dédé ìwòyí. Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi nílé àti lóko. Mo kí àlejò, mo kí onílé. Mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo sì kí àgbà. Kú àbọ̀ sí abala ìkọ́ èdè Yorùbá ní ìrọ̀rùn. Èyí tí a ń sọ ní èdè Gẹ̀ẹ́sì wípé learn Yorùbá with ease. A tún tẹ̀síwájú nínú oríṣiríṣi àyàbá ìkíni, èyí tí a máa ń pèdè rẹ̀ ní ìgbàkúgbà. A sọ wípé ní èdè Yorùbá, ohun gbogbo ni ìkíni wà fún. Kò sí ohun tí a ò kí ń kí ènìyàn fún. Greetings to everyone under this lesson for hearing me. This is just the continuation of our Learn Yoruba with Ease. Still under the subtopic various types of greetings. Òní a ó máa gbé yẹ̀wò ní àkókò yìí. Ohun àkọ́kọ́ tí a fẹ́ wò, òun ni kí ló ń ṣẹlẹ̀. A sábà máa ń sọ pé kí ló ṣẹlẹ̀. Ìkíni náà ni àbí ìbéèrè tó jẹ mọ́ ìdáhùn. Kí ló ṣẹlẹ̀ túmọ̀ sí pé bóyá àwọn kàyéfì kan ṣẹlẹ̀ tàbí a wòye pé àwọn nǹkan kan wà tó jẹ́ nǹkan kàyéfì. A lè béèrè lọ́wọ́ ènìyàn wípé kí ló ṣẹlẹ̀ tàbí lọ́wọ́ ọ̀pọ̀ ènìyàn wípé kí ló ṣẹlẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ yóò sì fún wa ní ìdáhùn tí ó tọ́. Kí ló ṣẹlẹ̀ simply means what happened. And we say this statement when we notice anything strange happening around us. And the person we ask this question will now respond, giving us the right answer to the questions. Kí ló ṣẹlẹ̀ simply means what happened. A tún tẹ̀síwájú. Dáadáa ni. Ní ìgbà mìíràn, a lè béèrè lọ́wọ́ ènìyàn wípé báwo ni? Ẹni náà yóò sì dá wa lóhùn wípé dáadáa ni. Báwo ni means how is it? And the response should be positive. It is well or it is fine. But at times, it could be negative response. But báwo ni means how is it or what happened. Bẹ́ẹ̀ náà ni a tún máa ń sọ pé ẹ̀yin ńkọ́. Ẹ̀yin ńkọ́. What about you ni ìtumọ̀ ẹ̀yin ńkọ́. Ẹ̀yin ńkọ́ means what about you. A lè fi béèrè lọ́wọ́ ẹni láti mọ ìdí àwọn nǹkan kan pé ẹ̀yin ńkọ́. So what about you is just like asking questions and getting the response. O ṣé tàbí a dúpẹ́. Ó ní wípé ó jẹ́ àwọn gbólóhùn tí a máa ń lò tí ènìyàn bá ṣe nǹkan fún ènìyàn. Ó lè jẹ́ pé bóyá wọ́n ran ni lọ́wọ́ tàbí wọ́n fún ni ní ẹ̀bùn tàbí wọ́n ṣe ohun tó tọ́ fún ni. O ṣé simply means thank you. A dúpẹ́ also means thank you. This is to show appreciation. Ẹ kú ọjọ́ mẹ́ta means 3 days or long time no see. Ẹ kú ọjọ́ mẹ́ta. And ẹ kú ọjọ́ mẹ́ta a lè sọ sí irú ẹni tó jẹ́ wípé ó tó ìgbà díẹ̀ tí a ríra. So ní ìgbà tí a bá wá rí irú ẹni bẹ́ẹ̀ a lè sọ wípé ẹ kú ọjọ́ mẹ́ta. A sì lè pe irú ẹni bẹ́ẹ̀ lórí aago wípé ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ kú ọjọ́ mẹ́ta simply means long time no see. For someone whom we have seen for a longer time or someone whom we yet to hear from him or her. Ẹ kú oríire. Ẹ kú oríire jẹ́ gbólóhùn tí a máa ń sọ fún ènìyàn tó bá ṣe àṣeyọrí tàbí tó rí ohun tó dára gbà. Ẹ kú oríire simply means congratulations. And we know this word is said to people that maybe they've achieved greatly or that fortunes befall. We simply tell them congratulations. Pẹ̀lẹ́ ni gbólóhùn tí a máa ń sọ sí ènìyàn tí nǹkan bá ṣẹlẹ̀ sí. Bóyá ẹni tí aburú ṣẹlẹ̀ sí, bóyá ẹni tó ṣubú, bóyá ẹni tí nǹkan kù káàtó fún, a máa ń sọ wípé pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ simply means sorry. And it is said to when maybe somebody wrong you or somebody caused something bad to you, you can simply tell the person sorry, I'm sorry. Báyìí ni a parí ti àkókò yìí sí. A ó tún máa tẹ̀síwájú ní ìgbà mìíràn. Ẹ ṣé.